ìran yẹn méjèèjì òun ni wọ́n ń wo baba Lágége lónìí Adamallahu hayatahu. látàná títí dòní gbogbo àwa yìí àwa ń wo baba Lágége à ń wo mìíràn tó dáa lára wọn tá a fi ọfọ Mashallah. àwọn kan bẹ tọ́já sí pé ó kó kọ́fọ́ ni wọ́n máa lẹ̀ gbogbo ẹni ọba lẹ́kọ̀ọ́ kọ́fọ́ kówó fún baba Lágége ọlọ́run jókòó náà ọba akọ́bọ́mẹ̀ Àmín. ọlọ́run jókòó náà ọba akọ́bọ́mẹ̀ Allahumma amin. kọ́ wa bá ọmọ kó tún bá ọmọ kó tún jẹ gbèsè kalẹ̀ fọ́mọ akéje Àmín ya Allah. ẹ ṣe àmì dáadáa Àmín ya Allah. alibarikola Muhammad rasulullah Sallallahu alayhi wa sallam. wala sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. ọlọ́run kọ́ mọ́sá bá wa ṣe bẹ́ẹ̀ Àmín. kó jẹ́ kí bàbá wọ́n pẹ́ kó jẹ́ ara àlàáfíà wọn lò pẹ́ Àmín. kó jẹ́ ara àǹfààní wọn jẹ pẹ́ Àmín. kó jẹ́ bàbá ó tún gùn sí kó tún bá wa Àmín. ṣàlékún àlàáfíà ara wọn sí Allahumma amin. wala Muhammad rasulullah Sallallahu alayhi wa ń sallam. bẹ nínú ọmọ kéwú tó jẹ́ pọ́ ta ni ń bẹ nínú ara àta tí èso ọmọ kéwú tó jólólùfẹ́ Ayakumullah. bí gbogbo ẹ ti wọnú ara wọn ọlọ́run ní sì máa ṣe bẹ́ẹ̀ ayọ̀ ọ̀tá nínú ọmọ kéwú a sì yọ ọ̀rẹ́ nínú ẹni tí ọba nìkan Jalla jalaluhu. òkè umarikasi ọgbà wájú bàbá kọjá kọ́dà bàbá ọ̀dà mà Allahu akbar. ó wá nífẹ̀ẹ́ bàbá ju ẹni tí bàbá dàmà lọ Ayakumullah. gbogbo orú wọn bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ ń ta tí wọ́n yẹ sọmọ umarikasi àbọ̀jọ́ umarikasi náà tí wọ́n ò déwájú bàbá tí bàbá ọmọ àwọn tí wọ́n wá nífẹ̀ẹ́ bàbá ní ìfẹ́ àní sódì Wallahi. tó kọjá gáyà Wallahi. gáyà náà ni òpin nǹkan tó bá tún wá kọjá gáyà gbogbo orú ẹ̀yin bẹ́ẹ̀ gbogbo bí wọ́n bá wọlé wà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé Bẹ́ẹ̀ni. àánú ọlọ́run àtòrí ọlọ́run tọ́lọ́run máa ṣe fún ẹni ọba nífẹ̀ẹ́ tọ́lọ́run dá ọlọ́run sábà wá ṣe fún gbogbo yín Àmín. alibarikola Muhammad rasulullah Sallallahu alayhi wa sallam. ọwọ́ àjọ ma marikasi náà ni ọjàrà àta ni ọjẹ́lẹ̀ kéwù mi ni ọjẹ́ nǹkan kan ni ọtọ́ bá yẹ pé n ti ń rò lẹ́mìí lọ́kàn rẹ̀ ni kí àgbákò ọba àfa àwọn Mashallah. kágbákò ọba àfa àwọn kágbákò sì bá bàbá àwọn kágbákò sì bọ́mọ àwọn Mashallah. gbogbo orú ẹni bẹ́ẹ̀ dédé àgbákò tí wọ́n ń rò lọ́kàn ni ọlọ́run kò ṣe fọ́mọ àwọn kò ṣe fáwọn náà Allahumma amin. alibarikola Muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam àwa náà ló dùn má Bẹ́ẹ̀ni sà. àwọn wákà tí wọ́n dá wákà níjọ́ wọn àná Ayakumullah. wọ́n pè kí dùn mẹ́nìkan àfọlọ́lá kí dùn mẹ́nìkan àfẹlẹ́rán Baba Lágége kí dùn mẹ́nìkan àfọlọ́lá Baba Mudiru kí dùn mẹ́nìkan àfẹlẹ́rán ẹran mi bí mẹ́ta ẹran mi bí mẹ́rin ẹran mi bí márùn kì í dùn máa yàn kì í dùn mẹ́nìkan àfẹ́lẹ́ràn ẹni tí ẹran rẹ̀ bí mẹ́ta tó bí mẹ́rin tó bí márùn tọ́wọ́ ní ẹran bí mi márùn o òun nìkan náà ló dùn máa kò dùn mẹ́nìkan Ayakumullah. ọ̀sẹ́ ni ó nífẹ̀ẹ́ Baba Lágége yẹn tó tó ara wọn àwọn ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn jù Akramakumullah. ọ̀gbọ́ Àgbọ́yé sà. àwọn ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn jù percentage Baba Lágége fi nífẹ̀ẹ́ ara wọn ọ̀sẹ́ ni ó nífẹ̀ẹ́ wọn dé percentage wọn kọ́dà bẹ́ẹ̀ yẹn lóun ó torí wọn kú ó nífẹ̀ẹ́ wọn tó percentage tán fi nífẹ̀ẹ́ ara wọn. Ayakumullah. àmì ẹni bá gún 90 ẹni bá mú 90% ká kí ó ń tọ̀ wọn pé ìfẹ́ yìí pọ̀ Walhamdulillah. walillahi alhamdu. Ayakumullah. inú ìfẹ́ nígbà tó rẹ bàbá ó ti wá ńgbà rẹ bàbá ẹnìkan wá lọ sí ó wá lọ múra ó wá gbéra dìde ó dà pé yá kìí ṣe ọmọ Nàìjíríà gan bóyá bí ọmọ Kútọ̀nù àbí nǹkan kan ni ó wá gbéra dìde ó wá sanwó múra ó wá torí nǹkan kan lọ torí bàbá lé lọ Mashallah. kò sì déwájú wọn rí kọ́ màá rí ó wá dé múra àdúrà tó ń tọ̀ wá ń ṣe ní Kaaba nílé Ọlọ́run tó tàwáfù tán ní wá ń ṣe ní pé wọ́n Ọlọ́run òun bẹ̀ ọ́ pẹ̀lú ilé táwọn wà yìí òun fi gbogbo nǹkan bẹ̀ ọ́ mo fi màkọ́mọ́ Ibrahim bẹ̀ ọ́ mo fi Safa àti Marwa bẹ̀ ọ́ ọbẹ̀ lọ́hùn tán ọba ní tó ń wá bá wọ Ọlọ́run fún ni wípé baba Mudiru markasi tọrẹ yìí ó sì dákun Ọlọ́run wọlé alẹ́ yìí gbogbo àlàáfíà tí ń bẹ lára wọn báwọn gbé fún baba kọ́ gba ìsan tí wọ́n sára tó ń ó ti winu ó ní gbogbo ààrẹ tí ń ṣe Baba Lágége yìí dá padà fún àlàáfíà tí ń bẹ lára wọn báwọn fún wa Mashallah. ó wá sọ statement kan ó ní torí wípé baba yẹn ó ló wúlò fún ayé ju òun lọ Ó ti rí nìlá. rírú ẹ̀rí àkọ́kọ́ tí kò rírú ẹ̀nu ẹ wo bí tó ti lọ sí àdúrà yìí Ọlọ́run lẹ́yìn màláíkà wọ́n gbọ́n tó wí ń fún Mudiru lálàáfíà àmọ́ àní gba tiẹ̀ Akramakumullah. ẹni gba àlàáfíà rẹ̀ àmọ́ láàníyàn tó fi wọ̀nyí sí Mashallah. ẹ wúrú ẹni hun ó kó 90%.
nínú ìfẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kó nífẹ̀ẹ́ àbáyẹn ju bí àwọn ti nífẹ̀ẹ́ ara wọn lọ ẹnìkan ò lè nífẹ̀ẹ́ rẹ bó ti nífẹ̀ẹ́ ara rẹ̀ àbẹ́nu yìí táwa náà ń wí táwa náà ń ṣe yìí táwa náà ń rò pé a ní ìfẹ́ òun dénú táà ń rò bẹ́ẹ̀ ọlọ́mọsá wọlé àndé Muhammad sallallahu alaihi wasallam. ó jẹ́ abára wa nínú olólùfẹ́ babalágége níwájú Ọlọ́run Allahumma amin. bàbá wa sàlékún àbò rẹ̀ fún wa Amin ya alwala Allah. Muhammad rasulullah.